Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá ti ń gbọ́ wa lórílẹ̀-èdè àgbáyé. Ẹ kú ojúlọ́nà sinimá kan tí ó lalẹ̀ wù tí a sì ti mọ̀ káàkiri àgbáyé. Sinimá yìí ládùn ó lárinrin. A porúkọ sinimá yìí ní Beyond Repair. Beyond Repair jẹ́ sinimá eré alágbéléwò, ó sì ládùn ó lárinrin. Gbogbo yẹn lólùfẹ́ tẹ́tí wo sinimá yìí apá kìíní, ẹ rí bó ṣe ládùn tó. Beyond Repair ó jẹ́ sinimá kan tí ó ládùn tí ó sì gba akọgbè. Ẹ má ṣàgbàgbé apá kejì sinimá yìí ó ti ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. Gbogbo ẹ̀yin lólùfẹ́ sinimá yìí, ẹ má ṣàgbàgbé láti tẹ subscribe button fún àǹfààní láti lè rí apá kejì sinimá yìí wò nígbàkigbà tó bá jáde. Ẹ má ṣàgbàgbé láti tẹ aago tí ó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button fún àǹfààní láti lè máa jẹ́ ẹni àkọ́kọ́ tí ó máa rí sinimá wa wò nígbàkigbà tí a bá jáde. Èmi ní tí ń tòótọ́ o, orúkọ mi ò yí padà, ọmọ aláyọ̀. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni tí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣé o, ó dìgbà kan náà.